ẹ fún ẹ níṣẹ́ kan tí nǹkan bá rú ẹ lójú tó fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run bu omi sílẹ̀ ní alẹ́ tó bá mọ̀ pé ò ní jáde mọ́ tó fẹ́ sùn ka Psalm 23 sínú omi yẹn gbàdúrà sọ pé ìwọ Ọlọ́run o ìbòjú ojú mi lórí kíní Olúwa bá mi mú kúrò ẹ̀mí mi máa ka sáàmù yẹn kó kà bí ẹ̀mẹ́ta ìrìn àjò tí mo fẹ́ rìn lọ́la yìí ilé tí mo fẹ́ gbà yìí ọkọ tí mo fẹ́ fẹ́ yìí lórúkọ Jésù ìbòjú ojú mi lójú ẹ̀ Olúwa mú kúrò gbàdúrà yẹn gidi jẹ́ kó ká ẹ lára tó bá ti gbà tán gbé omi yẹn bedroom kó fi bọ́ ojú ẹ̀ má bẹ anybody sọ̀rọ̀ mọ́ láìdá bẹ́ẹ̀ kó díjú ẹ̀ kó sùn tó bá jẹ́ pé Ọlọ́run ló pè mí nítòótọ́ máa ṣì fún ẹ you will not fall ó ní ṣubú yes àṣírí Ọlọ́run bẹ̀ pa àwọn tó mọ̀ ó tàn kí ló ń darẹ̀ láàmú káàkiri lọ́lẹ́ ti tó ní ìdí wòlíì fún ni pé kí ni kí n ṣe o lè ṣọ́nà fún ẹ bó ṣe wà yẹn kí ni ìgbésẹ̀ tí màá gbé lórí ọ̀rọ̀ ayé mi ẹ bá mi fẹ̀mí darí ẹ̀ ókè ìgbà báyìí náà bí ẹ nǹkan báyìí ló lè ṣe ẹjọ́ báyìí ni kò rìn ìrìn báyìí ni kò rìn oúnjẹ báyìí ni kò máa jẹ ṣe bí mo ṣọ́nà bí rẹ̀ látàárọ̀ ni mo dẹ̀ ń sọ kálukú fún aṣọ tó máa wọ̀ tó máa rógòlò oúnjẹ tó máa jẹ tó máa rógòlò déètì tó lè ṣe nǹkan tó lè já sógo fún ẹ bẹ́ẹ̀ ni ìgbà tó lè ṣe nǹkan tó lè sọ ẹ́ nǹkan tó lè ṣe lábẹ́ ìràwọ̀ tó wà aṣọ tó gbúdọ̀ wọ̀ oúnjẹ tó gbúdọ̀ jẹ gbèsè tó gbúdọ̀ gbé ẹni tó gbúdọ̀ fẹ́ ẹni tó gbúdọ̀ bá rìn àsìkò tó gbúdọ̀ káṣọ ẹ níta ọjọ́ tó gbé ìṣẹ̀dá òun ò kí ń wọ̀ bá aṣọ wọn tó bá ti rí bẹ́ẹ̀ wọn máa wọ̀ ọmọ ni